ewé ń jẹ iwájú ṣáni tí tàwa Ọlọ́run ló. Ọlọ́run ọba ewé ń jẹ lọ́la kó bá yà kó Ọlọ́run ọba ewé ń jẹ ewé ajẹ́ ewé ń jẹ àwọn lórí dábọ̀ sóhun mi lọ́jọ́ dìbò ewé ń jẹ la ilaha illallah alawalu alakiru asọhiru abatinu Ọlọ́run ọba ìwọ ló pamọ́ ìwọ ló fara jáde yé aláràgbà yìí dániyàn ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dán èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá ìwọ ṣàlò ní kọ́kọ́rọ́ gbogbo ẹ̀mí nìyẹn fásikúrò ni wọ́n síkúrò ni wọ́n nínú ìsìnkú kó fàyà kùn rẹ̀ láfi ń ṣe tiwa ewé jẹ́ òun bẹ́ẹ̀ èyí tó dá fún wa ládẹ̀ gbójúlé èyí tó ní ká ló ládẹ̀ ń lò ọba ńlá ń dákun máa jẹ́ ká ṣiṣẹ́ ọba tó rí gbogbo ẹ̀dá ta ò rí ìwọ lọ́ba tá ń gbàṣẹ lọ́dọ̀ rẹ̀ àbẹ̀ ọ́ gbóhùn wa. torí lọ́la kó bá yà kún Ọlọ́run ọba ewé ń jẹ́ lọ́la kó bá yà kún Ọlọ́run ọba ewé ń jẹ́ ewé ajẹ́ ewé ń jẹ́ àwọn lẹ́nu dábọ̀ sóhun mi. Mo kí gbogbo wa nílé lóko ní gbogbo ibikíbi tí Ọlọ́run ti ní kẹ́ ní àǹfààní kẹ́ máa wò mí ní òní. Mo kí ọkùnrin nínú wa, mo kí obìnrin, mo kí ọmọdé, bẹ́ẹ̀ ni mo kí ẹ̀yin àgbàlagbà. Orúkọ mi náà ni Dr. Muti Ọlátìbóyè. Èyí tí a máa ń sọ̀rọ̀ nípa àṣírí ìràwọ̀ ẹ̀dá, tá a máa ń sọ̀rọ̀ nípa àwọn nǹkan ewé kéékèèké tí a lè lò fún ìwòsàn ìtọ́jú ara, tí a sì máa ń sọ̀rọ̀ nípa ìtumọ̀ àlá àti sàárà ọ̀nà àbáyọ. A sì máa sọ̀rọ̀ nípa pé gbogbo nǹkan kọ́ ni oògùn, gbogbo nǹkan kọ́ ni oògùn. Ẹ rí ní òní, èyí tí a fẹ́ sọ náà ni ẹni kejì tí wọ́n sẹ́ndì date of birth wọn, orúkọ àti ìlú tí wọ́n wà. Ohun tí a fẹ́ gbéyẹ̀wò náà lónìí náà ni numerology, tí ọjọ́ òní sì jẹ́ 13/2/2022. 13/2/2022. Ní last video tí mo ṣàlàyé bí a ṣe máa ń gẹ́ẹ̀tì single number pẹ̀lú ọjọ́ ìbí èèyàn, tó fi jẹ́ pé gbogbo nọ́mbà kọ̀ọ̀kan ló ní ìtumọ̀. Gbogbo nọ́mbà kọ̀ọ̀kan ló ní ìtumọ̀. Látòrí 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9. Ó bẹ̀rẹ̀ látòrí 0. Àwọn àkàndá nọ́mbà kan wà tó yẹ pé ìgbà tó dé 9, a bọ́ sí 11, a bọ́ sí 22. Àwọn eléyìí ni wọ́n ń pè ní master number. A bẹ̀rẹ̀ láti orí 0. Gbogbo ọmọ ẹ̀dá èèyàn pátá ó bẹ̀rẹ̀ láti orí 0. 0 ni pé ìgbà tí a wà nínú oyún àti jẹ nǹkan kan, àti jẹ anything. Nígbà tí Ọlọ́run tó ń pilẹ̀ wa lọ́wọ́, a sì wà ní 0. Ìgbà tó dá wa tán, tó ní kálukú wá délé ayé,
bó tilẹ̀ jẹ́ pé nọ́mbà tá a fi ń ka ọjọ́ òun náà ni títa àwọn òyìnbó, òun náà la fi ń ka ọjọ́. Ọjọ́ tó bá ti bímọ pé bímọ o, a bá ní October o 13 October 19 kìíní kan, 2022 ọjọ́ tá a bí ọmọ wa nìyẹn o. Sẹ́rí ọjọ́ tí wọ́n bí ọmọ yìí, nǹkan tó dúró fún kádàrá nìyẹn, tó dúró fún kádàrá ọmọ yẹn nìyẹn. Tí ọmọ tàbóbí bá wá ti lè ju ọjọ́ bí inú, nígbà pé wọ́n ti ju kádàrá ọmọ wọn nù nìyẹn. Orúkọ tán bá sọ ọmọ yẹn, ìyẹn wà máa jẹ́ àyànmọ́, tó fi jẹ́ pé kádàrá ò ṣe yí padà, àyànmọ́ òun ló ṣe yí padà. Nọ́mbà tẹ́lẹ̀ pé ara mẹ́nubà yìí lọ́dọ̀ àwọn onímọ̀ tí wọ́n mọ̀ ń pa nọ́mbà dáadáa, tí wọ́n go deep into it, wọ́n bìlífù pé kò sí nǹkan tó ń jẹ́ pé bóyá ìdààmú ilé ayé àyàfi tí a bá fọwọ́ ara wa fà. Ọlọ́run ó ti perfect everything sínú nọ́mbà tẹ̀rí yìí àyàfi tá a bá fọwọ́ ara fà. Ẹni tó jẹ gbèsè sí tó lọ pokùnso ẹni tó jẹ gbèsè ní o tó lọ pokùnso, ṣe bó ló fọ ara rẹ̀ fà á. Ó lè jẹ́ pé irú ẹni bẹ́ẹ̀ ó wà ní èjì kan tó jẹ́ pé èjì yẹn, mo kàn fẹ́ ṣe example ní o, èjì yẹn, nǹkan tí numerology ń sọ nípa èjì yẹn ni pé èjì yìí o kún fún àdúrà o, nǹkan burúkú pọ̀ níwájú ẹ̀ gan, wà á kún fún àdúrà pẹ̀lú sàrà ṣíṣe ní èjì tó wà yẹn o. Àmọ́ tó bá ti kọjá èjì yẹn, àfáà kan kọrin ó ní ọjọ́ tí a bí mi wọ́n bí mi ti ibi tire, ibi padà lọ́jọ́ yẹn eré ń bá mi lọ, àdéhùn Ọlọ́run ni o, ibi tó padà yẹ á tún máa wá bẹ̀yàn wò lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Àwọn èjì tírú bí bẹ́ẹ̀ bó tó mọ́ tó wá ń wá padà fún yàn, àwọn èjì yẹn pọ̀. Bẹ́ẹ̀ ni tí máa ní kí n máa lísì ó kàn lè gba time díẹ̀. Àwọn èjì yẹn, àwọn bí yóò tó padà wá. Ìgbà yẹn wá rí pé nǹkan lé, àwádà yẹ pé kó lọ bẹ́ sódò, àwádà yẹ pé kó pokùnso. Àmọ́ tó bá ilé kọjá èjì yẹn, àdánwò yẹn tó bá ilé kọjá ẹ̀, lẹ́yìn ìnira, Ọlọ́run sọ lẹ́yìn ìnira ìdẹ̀rùn ló ń bọ̀. Àmọ́ àwọn ẹlòmíì wọn ní take it easy, wọn ní take it serious. Wọ́n á ti torí pé ìnira kan dé, lóòótọ́ Ọlọ́run má jẹ́ ká rí nǹkan tó kọjá ẹ̀mí wa, Ọlọ́run má jẹ́ ká rí àdánwò tó kọjá ẹ̀mí wa. Àwọn ìgbà tá a bá ti rí àdánwò tó bá ti kọjá ẹ̀mí èèyàn, sunkún sí Ọlọ́run lọ́rùn, sunkún sí Ọlọ́run lọ́rùn, ó sì mọ̀ pé adùn náà ní gbẹ̀yìn ewúro. Ẹ wá rí àwọn nọ́mbà tí mo rọra lísì sílẹ̀ 0 1 2 3 4 5 6 7 8 9 11 and 22. Àwọn eléyìí ni master number, àkàndá ni wọ́n. Ṣé rí ọmọ tó bá wá mú 1 wálé ayé, 1 yìí ó ní mínì, ó lọ́rọ̀ tó ń sọ, 2 ní mínì, 3 ní mínì, 4 ní mínì, 5 ní mínì, ló fi ń jẹ́ pé bá a ṣe wà yìí ní ayé a lè dọ́gba. Táyé àti Kẹ́hìndé gan ò dọ́gba o. Wọ́n lè jọ gbé the same kádàrá kan wálé ayé o, wọ́n lè jọ gbé ètò wálé ayé o, àmọ́ wọn lè dọ́gba o. Orúkọ tí wọ́n sọ ó yàtọ̀ sí Táyé, Kẹ́hìndé yàtọ̀, orúkọ ni ó máa rò wọ́n o. Ṣé wá rí gbogbo àwọn kìrìtẹ́rì pátá, nǹkan tí wọ́n jẹ ló wà nù nọ́mbà náà. Irú eléyìí sì wọ́n máa sọ pé 1 ló jẹ́ o, jọ má fi hàn tó bá jẹ́ 4 o, má fi hàn tó bá jẹ́ 5 o, 2 ló jẹ́ o, o lè fi hàn tó jẹ́ 1 o. Ló fi jẹ́ pé àwọn month of birth ẹ dákun ẹ jẹ́ kó jẹ́ nǹkan tá a máa tọ́jú dáadáa. Ọ̀tọ̀ ló kọ o, ó kọ àyànmọ́ ni o. Ọmọ mi lè máa jẹ́ Sodiq ń sìn, Sodiq orúkọ tó dáa, Sodiq adélu olù, a máa pèrè ní sọ́kò, ọ̀nà dàtàn ní sọ́kò fún. Ẹ̀dọ̀ máa jẹ́ orúkọ tó dáa, adélu bomi a lọ change orúkọ. Change orúkọ gángbà mi
ó máa ń tún dàyàn láàmú nínú ayé, ó máa ń dàyàn láàmú. Àmọ́ ṣé wá rí ti ẹni tó wá fún mi tí mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ kó tó di pé mo bọ́ sórí ìyẹn, ẹ rí pé mo sọ pé gbogbo orúkọ yìí pátá ló ní mínì, gbogbo nọ́mbà ló ní mínì. Ẹ wá rí 11 and 22 náà àwọn náà ní mínì. Bó ti máa ń sọ̀rọ̀ nígbà yẹn pé tóbìnrin bá gbé 11 wálé ayé tàbí tó bá gbé 22 wá, irú àwọn obìnrin bẹ́ẹ̀ kan múra sí nítorí pé àti gbélé ọkọ. Torí pé ẹ lè fi 22 wé 1 báwo ló ṣe jẹ́. Tọkùnrin bá jẹ́ 1 sí kó wá fẹ́yàwó tó jẹ́ 22. Ẹ̀rín pé ọkọ yóò dẹ̀dẹ̀ sílé ló ń sọ pé ní ó ti fún ní kinní kan jẹ. Ọkùnrin yẹn kàn lè máa lọ agídí tí ò ní nǹkan kan. Bẹ̀ tí àwọn yẹn bá jẹ́ nìkan tó ní sùúrù, irú obìnrin bẹ́ẹ̀ wọ́n máa ń jí sówó. Àádá ìpa àwọn ni wọ́n máa ń tọ́jú ilé, wọ́n tọ́jú family. Àmọ́ most of àwọn irú obìnrin bẹ́ẹ̀ wọn kì í rí ilé ọkọ gbé. Kì í ṣe pé nítorí pé bóyá wọ́n jẹ́ oníṣekúṣe o, torí pé adé tó wà lórí wọn. Most of them wọn dẹ̀ ní agídí, wọn gbọ́ control. Ọmọ tó bá gbé 11 wálé ayé bóyá ọkùnrin bóyá obìnrin. Sẹ́mi ní pé ní ọmọ tó bá gbé 11 wálé ayé, ìtọ́ bẹ́ẹ̀ sí fẹ́ tó ń yàtọ̀ sí ọmọ tó gbé number 2 wálé ayé o. Ìtọ́ bẹ́ẹ̀ sí fẹ́ tó 11 yàtọ̀ sí ọmọ tó bá gbé number 3 wálé ayé. Ẹ káàsán sà. Yes sir, yes sir. Ìtọ́ bẹ́ẹ̀ sí fẹ́ tó 11 yàtọ̀ sí ọmọ tó gbé number 4 wálé ayé. Ìtọ́ bẹ́ẹ̀ sí fẹ́ tó number 22 ó yàtọ̀ sí ọmọ tó gbé 6 wálé ayé. Olúkálùkù wọn ní ẹ̀tọ́ o. Òkè tí a sọ pé number 1 sì tó bá sọ pé òun fẹ́ lọ ṣiṣẹ́ sójà, tó bá fẹ́ ṣe sójà, tí 11 tí 1 sọ pé òun fẹ́ ṣe sójà, tẹ́lẹ̀ ọmọ sọ pé òun fẹ́ ṣe dókítọ̀, ṣé ìtọ́kan náà lè fẹ́ tọ́ wọn ni? Ìtọ́kan náà kọ́. Ìtọ́ olúkálùkù yàtọ̀, ọ̀nà tí àwọn olúkálùkù fẹ́ rìn ó yàtọ̀. Ṣé wá rí èyí tí mo fẹ́ sọ ní ẹ̀ní náà ni ẹni yìí àbí ẹni yìí ní March 16 1994 àbí ní March 16 1994. Tá bá ka March nínú oṣù òǹkà wo ló bọ́ sí January February March ó bọ́ sí 3. 1 plus 6 ó fún wa ní 7. 1 plus 9 ó fún wa ní 10. 10 plus 9 ó fún wa ní 19. 19 plus 4 ó fún wa ní 23. Báyìí pé nǹkan tí mo ṣe ń bẹ̀ náà ni 23. Afẹ́gẹ́ ti single number ni kẹ́ni mo ti ṣàlàyé fún wa. 3 7 5 àbí 3 March kìíní March 16. Èmi kan ṣe nínú kíní tó mo kọ́lẹ̀ sá. Àwa ní 3 plus 7 ó fún wa ní 10. 10 plus 5 ó fún wa ní 15. Afẹ́gẹ́ ti single number ni 6 ó ní single number. That is kádà àti ẹnìyẹn náà lé ayé 6 ni. 6 oníléyìí ó ní ẹnìyẹn náà lé ayé. Ẹni ẹ wà ní orúkọ ẹ̀, nǹkan tí mo gẹ́ẹ̀tì nínú orúkọ rẹ̀, orúkọ yẹn ti ẹ̀ gùn, ó gùn gan. Orúkọ yẹn gùn. So nísìnyí orúkọ nǹkan tá gẹ́ẹ̀tì orúkọ 9 ni. Ìlú tí wọ́n wà ní Niger State ni wà. So kí ni a get ibi Niger? 5 9 7 5 9. Bàtà calculate gbogbo ẹ̀pọ̀ kí ló fún wa? 35 kọ́ nìyẹn. 5 plus 9 jẹ́ 14. 21 26. That is 35. 35. 3 plus 5 is equal to 8. So 6 plus 9 plus 8. I fẹ́ get single number. I fẹ́ get single number. Kádàrá tẹ́nìyẹn lò. Ìlú tó wà, kádàrá bẹ̀ àti orúkọ ẹ̀. So 9 plus 8 ká sọ pé 18. Allahu Akbar. 9 plus 8
ó fún wa ní 18 plus 6 18 19 20 21 22 24 that's 24 tó wá mi jẹ́ pé ìlú tí ẹni yẹn wà ó tó ṣe déédéé òǹkà past life ẹni yẹn gbogbo ẹ̀ jẹ́ 6 gbogbo ẹ̀ jẹ́ 6. Ṣé rí ìlànà kínní yìí ó jinú gan, ìlànà yẹn jinú tó kẹnu gan. Ẹ̀yin wo tẹ́ni àkọ́kọ́ tá a kọ́ ṣe nígbà yẹn ní tó fún wa ó lọ pẹ̀lú ìlú tẹ́ni yẹn wà. Ẹ wá rí ohun tí a fẹ́ tún bí fún ẹni tí ó ń lórú ìràwọ̀ yìí pẹ̀lú irú ìlú tó wà. Ẹni yẹn a bí ní March 16 1994 tó ń jẹ́ pé kádàrá rẹ̀ tó gbé wálé ayé òǹkà ẹlẹ́ẹ̀kẹfà ni, òǹkà ẹlẹ́ẹ̀kẹfà. Bàtà ṣe calculation orúkọ rẹ̀ òǹkà 9 ni, sọ̀rọ̀ mi yé, òǹkà 9. Tí a bá kọ́ fẹ́ tú kádàrá rẹ̀ àti orúkọ tó ń jẹ́ ìlú tó wà is 9/6 9/6. Ṣé ríru ẹni báyìí? Orúkọ rẹ̀ yìí tó jẹ́ àyànmọ́ ó pọ̀ ju kádàrá ẹ̀ lọ, tó fi ń jẹ́ pé ṣe rí ẹni yìí àwọn kankan tí ó kàn máa rí ń bẹ̀ náà ni pé ṣe rí jíjẹ mímu ẹ̀ kò ní nira, jíjẹ mímu ẹ̀ kò ní nira. Aláṣeyọrí èèyàn ti ní pẹ̀lú a máa ní àṣeyọrí dáadáa, a máa ní àṣeyọrí dáadáa. Àmọ́ kí ló wà ń bi ètò náà ni pé àgbéga rẹ̀ ó kù sọ́wọ́ Ọlọ́run. Kí ló ń jẹ́ mí ní àgbéga ni pé tí mo fẹ́ fàyọ́ ń bẹ̀ ni pé bóyá nǹkan tí nísìnyí bóyá pẹ́ nǹkan tó ti marry 1994 láti marry à ń sanwó school fees ni o, à ń tọ́jú ilé ni o, à ń lo nǹkan tó ń wúyàn ni o, á jẹ́ nǹkan tí a máa rí. Àmọ́ pé bóyá èèyàn ní àkójọ ó lè máa rí owó, àmọ́ rírí àkójọ kó rí owó lẹ́ẹ̀kan náà kówó yẹn dé sí lọ́wọ́ pé bóyá àdìsẹ́ tó ń ṣe ó máa lágbára díẹ̀. Tá bá wá ní ká wá mú part life ẹ̀ àti ìlú tó ń gbé àti orúkọ orúkọ kádàrá nọ́mbà orúkọ ẹ̀ tá bá gbogbo ẹ̀fọ́ tó wá fún wa ní single 6 tó fún wa single 6. Ṣé ẹ rí rí bẹ́ẹ̀ ní tó lè ṣe nírú ìlú yẹn tó lè tètè ní àlùyọ òun náà ni pé tó bá jẹ́ òun náà ni pé tí ẹni náà bá jẹ́ dókítọ̀ tó ń ṣètọ́jú àwọn èèyàn ní ẹni tó ní orúkọ yẹn kádàrá ẹ̀ pẹ̀lú ìlú tó wà ní o. Ṣé mọ̀ pé ìlú tó wà yàtọ̀ ká sọ pé wà ní Niger nsìn nǹkan tó lè ṣe Niger State tó jẹ́ pé Ọlọ́run lè tètè bí àbùkátà ẹ̀ dáadáa òun náà ni tó bá jẹ́ dókítọ̀ tó bá wà nílùú bòmíì nǹkan tó lè ṣe tó má lè yàtọ̀ o. Sọ̀rọ̀ mi yé, nǹkan tó lè ṣe yàtọ̀. Ẹlẹ́ẹ̀kejì tó bá jẹ́ teacher tàbí lecturer ẹ pẹ́ ni tó kàwé dáadáa. Ẹlẹ́ẹ̀kẹta tó bá ń ta nǹkan bíi tàbí tó bá ní iléeṣẹ́ pure water factory
ẹlẹ́ẹ̀kẹta. Ẹlẹ́ẹ̀kẹrin, tó bá jẹ́ nìkan tó ń ta àwọn nǹkan mímu yàtọ̀ sọ́tí o, no yàtọ̀ sọ́tí o, bóyá ó ń ta minerals, ó ń ta pure water, ó ní ṣọ́ọ̀bù ẹ̀ lóríṣiríṣi, tàbí ó ń ta frozen food nílùú tó wà yẹn, tàbí ó jẹ́ ọ̀gá navy ń bẹ̀ yẹn, tó ń ṣe navy, àwọn tó ń ṣe lójú omi, lórí omi, tàbí ẹni iṣẹ́ tó bá ti ní ṣe pẹ̀lú orí omi, tó bá ń ṣe nílùú tó wà ó dáa, tó bá jẹ́ pé ìlú mi ló wà, téèyàn bá tún bá wò ó pé ìlú mi tó ń wà yìí o, kí ni nǹkan tó ń lè ṣe tó ń lè tètè rọ́nà lọ, wọ́n máa ń wò bẹ́ẹ̀. Ẹ wá rí ẹnìyẹn March 16 ìràwọ̀ kíní kọ́ nìyẹn ni January February March, ìràwọ̀ omi náà ni, abẹ́ ìwà rí wàláhì, ìràwọ̀ omi, that is ìràwọ̀ omi náà ni March 16 ṣé mo gbàgbé ni ó wà níbà yìí, March 16 ẹ fọ́n níbi mi o, Aris, ok March 16 ìràwọ̀ omi náà ni onílé yìí tá a mọ̀ sí precise, yes ìràwọ̀ omi náà ni láti February 19 sí March 20, March 16 ló ìràwọ̀ omi. Ẹ wá rí, you see, látara numerology, inú ìràwọ̀ tí mo ṣàlàyé ń sìn astrology nìyẹn, mi ò lọ sí astrology bẹ́ẹ̀ tẹ́ bá wo iṣẹ́ yìí ń sìn tí mo kọ sílẹ̀ ń sìn nínú numerology pẹ̀lú ìlú tó wà tó fún wa ní 6 ìràwọ̀ omi. Iṣẹ́ tí ìràwọ̀ omi dẹ̀ máa ń ṣe náà làwọn tẹ́ rí yìí, iṣẹ́ ìràwọ̀ omi ọ̀nà àwọn eléyìí kan ta kan ṣe pharmacy kan ṣe kinní kan, iṣẹ́ ìràwọ̀ omi nìyẹn. Mi ò wò yẹn tẹ́lẹ̀ ọbẹ̀ tí ọlá pé bí a ṣe ń sọ̀rọ̀ lọ́nà ni mo fẹ́ mọ irú ìràwọ̀ tí ó belong sí. Ẹ wá rí èyí tí mo ṣàlàyé fún wa kì í ṣe pé bóyá a fi bú èèyàn rárá, a fi bú èèyàn, a fi ń ṣàlàyé ọ̀rọ̀ fún gbogbo wa náà ni. Mi ò sì sọ pé èmi ni mo mọ̀ jù, torí èmi náà kọ́ lọ́wọ́ èèyàn ni, yàtọ̀ sí àwọn mẹ́ta tó ń gbá research lórí ẹ̀, torí ìmọ̀ pọ̀ lọ ni, ó pọ̀ lọ. Èyí téèyàn bá dẹ̀ ti sọ fẹ́yàn bíi 5-10 tó jẹ́ pé ó sì rí bẹ́ẹ̀ tí ó yàtọ̀ síbi tí wọ́n ti lọ wò ó, kí wá ló dé tí kò wá ní máa jẹ́ àǹfààní fún gbogbo wa. Àǹfààní náà ni òun náà ló mú wa débí báyìí. Ẹ wá rí ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ náà ní òní. Tí ó bá dìgbà mi á tún mú ọ̀rọ̀ mi tó yàtọ̀ sí eléyìí wá. Lẹ́ẹ̀kan sí èmi náà lọ́mọ yín àbúrò yín olùfẹ́ yín Dr. Mutiu. Ẹ má gbàgbé láti subscribe sórí ètò kílẹ̀ kó mọ fún wa ní àǹfààní, torí àǹfààní pọ̀ lórí ètò yìí. Bí a sì máa mú wá lẹ́yọ kọ̀ọ̀kan bí a sì ń ṣàlàyé náà ni a máa sì máa mú wá. Tó dàbọ̀.